bàbá ọmọ ìyá ọmọ àdúrà yẹn àgbà ẹ ní rí wàhálà ẹ ní kú bọ́tayọ̀ owó tẹ ẹ ná ìwó yẹn á fún lọ́wọ́ ẹ ní wá bọ́ ọmọ ìtì báyìí ó ti débi dábàá ó ti tó ti ṣẹ́ nísìnyí owó ìpàbí àtowó ìpẹ̀rọ̀ mi ò fẹ́ gbà lẹ́ẹ̀mejì owó ìpàbí àtowó ìpẹ̀rọ̀ 5,000 péré 5,000 tó jẹ́ 10,000 ilẹ̀ mú kú yẹ ilẹ̀ mú kú yẹ àbíṣàlẹ̀ mú kú yẹ àbíṣàlẹ̀ mú kú yẹ ilẹ̀ mú kú yẹ etíkúrè mú kú yẹ etíkúrè mú kú yẹ alóde mú kú yẹ alóde mú kú yẹ ajákùnrin mú kú yẹ ajákùnrin mú kú yẹ ajákùnrin mú kú yẹ mi ò pẹ́ búkú mi ò pẹ́ mẹ́jọ mi ò pẹ́ márùn mi ò pẹ́ búkú mi ò pẹ́ má ṣe ìgbà nítorí àwọn orúkọ ẹ̀dínwó padà ó ní nítorí àṣìṣàtù àti Mariatu ọmọ rí ànọ́tù gbogbo ẹ̀ wá ń tutù ọmọ tó ráyọ̀ arábìnrin àlàbàtà kẹ́ ṣàdúrà báyìí kára fún ọmọ náà báyìí tutù ló wà lórí orúkọ wọn kára kó tù wọn báyìí o ọmọ náà máa kú fọ́tà yọ báyìí gbogbo ẹbí àwọn máa sá nígbà wọn máa sá báyìí bàbá ìfẹ́ mú lọ́dá ṣe báyìí ìṣèkì wọn ẹbí tí kì í ṣe kù bàbá yìí. Irisẹ. Àbúṣà Irisẹ. Ẹ fún wọn lówó pàbí ẹ. Fún wọn lówó pàbí. Èmi ti fún wọn. Wá fáwọn. Èmi ti fún wọn lówó. Irisẹ. Ṣé ni máa sọ fún mi? Ọ̀rọ̀ àwọn náà kò bá báyìí. Ọba wà wọn ti báyìí. Gbogbo ètò máa sáré wọlé báyìí. Ẹ wá gbọ́ báyìí kẹ́rù bàbá kẹ́rù lórí ẹ̀sìn báyìí. Owó tó bí wà lẹ̀ bá. Ẹ gbọ́ báyìí ìgbọ́rún kẹ́rù bàbá yìí. Bàbá dàbọ̀ kì í jáde ẹ̀kọ́ bá ṣe. Bàbá jẹ́ alájọ wọlé báyìí. Gbogbo ètò máa sáré báyìí kẹ́rù wá gbọ́ báyìí. Ogbore tí wọ́n máa sá lórí ọmọ náà bá yá bẹ́ bọ́ síbẹ̀ ok wọ́n ní kọ́ bá ti gbà bẹ́ fọ́ nílùú fún wọn lówó kan ká pàbí. Èyí ni bọ̀dé fẹ́. Lọ́pọ̀ nínú kan fún ẹ lọ fún ọdún bá fún ọmọ fún ẹ. Ojú kòrò. bàbá ọlọ́lẹ̀ yìí. Bàbá ìyàwó ọmọ mi ti fẹ́ sọ. Irọ́ àti sọ báyìí. Wọ́n ló lápò ara ẹ̀. Ìwọ náà fún wọn lówó náà. Ìbàdàn ni wọ́n. Wá. Ẹjọ́ ìgbò